ají ká gbòòrò arìn ká gbòòrò òjì ń kùtùkùtù fomi ìgboro wẹ̀ orúkọ tá à ń pè wọ ọ̀bàrà ọ̀ṣẹ́ ebi kì í pàlejò lójú ọmọ onílé ẹ má jẹ̀bi ó pa mí ẹ̀dùnmí ń tèmi kìràkìtà láyọrí ìjà pátípátípá làbẹ́wò àwọn omi ò ní wọ́n ká má fúnlẹ̀ mu ẹ bá ń wá tèmi ni ẹ fún wa àtúntì dé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòròdù ní ti dé Luther Swimmer Record International agbáṣàdé gbogbo àgbáyé káàbàtà yìí tá a tún mú alọ́tẹ̀ yìí ní Ibodo oko ti ìlú Ijegun ní ìpínlẹ̀ Èkó ọdún eégún ó bẹ̀rẹ̀ alẹ́ àná ní àìsùn tí olórin wa Ayílára tó kọ́kọ́ ṣí òde tó kọ orin fún wa nílùú Ìjẹ̀gùn ọdún eégún ó ti bẹ̀rẹ̀ báyìí nílùú Ìjẹ̀gùn. eégún oríṣiríṣi ilẹ̀ tí ń wò tí wọ́n dúró pa lẹ́gbẹ́ ògiri bí àṣà àwọn Àwórì wọ́n dúró pa lẹ́gbẹ́ ògiri ẹ̀rí ògodó ni olórí eégún òun ni ẹ̀ ń wò yìí ìgbà tí orí ògodó gbòbí mẹ́rìndínlógún amúmẹ́rin bọ̀kọ̀ amúmẹ́rin bọ̀ṣín amúmẹ́rin borí akọ ẹṣin mẹ́rin tó kù ńlẹ̀ yìí ń kọ́ lámúborí ògodó ẹwà léǹpe ajẹ́rán nínú eégún tìlú Ìjẹ̀gùn òun ni ọ̀yádolú òun lẹ tún wò yìí ẹ̀yẹ bàmárèdí ẹ̀yẹ agbórí igi dákọ òun lẹ ń wò yìí adébí owó eégún alájì ẹlànkè òun ni ẹ̀ ń wò yìí agbòórọ̀ bí òjò adégbọrọ̀ bẹ́ẹ̀ yóò ṣe bí aláàrù lóyìnbó ayílòlé eégún ńlá àjọfóyìnbó ọmọ àárẹ̀ aródẹrin òun lẹ̀ ń wò níkọ̀ọ̀kan yìí gbogbo àwọn eégún wọ̀nyí lẹ̀ ń wò yìí gbogbo àwọn eégún wọ̀nyí lẹ̀ yìí máa rí tí wọ́n máa jáde níkọ̀ọ̀kan nílùú Ìjẹ̀gùn níbi ọdún eégún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. ajẹran òun ni ẹ̀ ń wò yìí tó kọ́kọ́ jáde ajẹran kìkìjà ti ìlú Ìjẹ̀gùn ajẹran mákàyín òun ni ẹ̀ ń wò tí àwọn ọ̀dọ́ tí wọ́n wà lẹ́yìn ìgbà tí àgàn ti bẹ́ tó ti wọlé ajẹran lẹ́rí tó kọ́kọ́ jáde yìí eégún ńlá tó tóbi tá yídó fún ọ̀kọ̀ọ̀kọ̀ àbìjà lẹ́rọ̀ alébọ̀lẹ̀ ìjagun làbí ńlára wájú ẹ̀rí bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe wà lẹ́yìn ẹ̀ tí wọ́n pọ̀ rẹpẹtẹ igbó ìgbàlẹ̀ ti ìlú Ìjẹ̀gùn òun ni ẹ̀ ń wò yìí. mo rẹ́ran lè ní mo rẹ́ran ẹ wo èrò bó ṣe wà lẹ́yìn ajẹran. akíkábíyèsí olómi tútù ti ìlú Ìjẹ̀gùn pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún gbogbo olóyè ìlú Ìjẹ̀gùn akíyìn ẹ kú ọdún ẹ kú ìyèdún gbogbo ọ̀jẹ̀ olóyè ọ̀jẹ̀ tìlú Ìjẹ̀gùn akí gbogbo yín ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún là ń rógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọ́mọ obì lórí àtẹ ọdọọdún lẹ̀ wá wà ẹ máa wà lówó lọ́mọ lálàáfíà ara ìlú Ìjẹ̀gùn á máa gbìjọ owó á máa gbìjọ ọmọ á máa gbìjọ àlàáfíà ara á gbìjọ àìkú á gbìjọ àìrùn ajẹran lẹni tó ṣe ń wọ̀lú lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ kùtùkùtù lámùkọ̀ ọ̀dájí ló fi ṣe eré ní ayé ọmọ ẹlòmíì lẹ́nu. ọmọ Ayílára àwọn lẹ̀ ń wò yìí tó wà níkàlẹ̀ pẹ̀lú àwọn ọmọ eré ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣeré mọ́jú títí di àárọ̀ yìí kó tó di pé ajẹran jáde. gbogbo ọ̀jẹ̀ àgbáyé lápapọ̀ akíyìn ohun ẹ kú àdúró ti gbogbo ọ̀jẹ̀ tìlú Ìjẹ̀gùn. bákan náà ni gbogbo ẹ̀yin èèyàn wa láti ìlú Ìjẹ̀ Òdòdó àkí gbogbo wọn pé wọ́n kú àdúrótì àkú ọdún àkú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí alájì ẹlànkè ẹ̀kú ọdún o ẹ̀kú ìyèdún ilé ìyá ò ní bàjẹ́ ilé bàbá náà ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. ẹ̀ ń wo èrò bó ṣe wà lẹ́yìn ajẹran títí bàbá títí
tí gbogbo wọn pọ̀ ẹ̀wèrò. ẹ rí àwọn èrò yẹn bọ́jú ẹ̀wèrò lọ rẹpẹtẹ. ọdún eégún dùn o á sì máa dùn síwájú àti síwájú sí ni. ṣé ẹ ń wo èrò bí wọ́n ṣe ti lọ kò ní bàjẹ́. ààfin kábíyèsí ọba wa olómi tútù ọba Akínrẹ̀mí olómi tútù Oníjẹgun tìlú Ìjẹgun ibẹ̀ ni adéyè ọba Núrẹ́nì Àlàní Akínrẹ̀mí ìlú Fẹ́mi lóyè olómi tútù tìlú Ìjẹgun kábíyèsí aláyélúwà ẹkú ọdún ẹkú ìyèdún o àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí o ọdọọdún lè láǹṣogún ọdọọdún nìrókò ń sọgbọ̀n ọdọọdún labí ayá ń sàádọ́ta ọdọọdún lẹ̀ wá ń wà ẹ máa wà lówó lọ́mọ lálàáfíà ara ìlú Ìjẹgun àgbìjọ owó àgbìjọ ọmọ àgbìjọ àlàáfíà ara àgbìjọ àìkú àgbìjọ ìrùn. ìlú Ìjẹgun la ṣe wà níbi tá a gbé ń ṣọdún lọ́wọ́lọ́wọ́ Ajẹranlẹ́rí tó sì ń kí gbogbo àwọn èèyàn tí wọ́n bá wọn lálejò àti gbogbo ọmọ ìlú ló ń kí wọn níkọ̀kọ̀ yèjì pé wọ́n kú ojúmọ́ wọ́n kú ọdún wọ́n kú ìyèdún ojú wa tún rọ́dún yìí á ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé láṣẹ ọba mi Èdùmàrè. ilé Alhaji Lukman Akórèdé ibẹ̀ ni Ajẹran dé báyìí ẹ̀lànkè Alhaji ẹ̀lànkè òun lẹ́rí tí ó ń ná owó fún Ajẹran lọ́wọ́ yìí. ọkọ̀ pàtàkì lẹ́ẹ̀kan sí láti iléeṣẹ́ wa ń bí lọ́wọ́ Alhaji ẹ̀lànkè Lukman Akórèdé láti iléeṣẹ́ wa ń bí àdúpẹ́ o torí ẹni ló mú ní mọ̀ ni èèyàn ló mú ní mọ̀yàn àwọn ni wọ́n jẹ́ kí iléeṣẹ́ Lutasma Record International ká dé ìlú Ìjẹgun láti wá ká fọ́nrán ọdún eégún yìí sílẹ̀ ẹ̀lànkè kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ láṣẹ bá mi Èdùmàrè. Ajẹranlẹ́rí tó sì ń jó lọ́wọ́lọ́wọ́ yìí tó ń kí àwọn èèyàn káàkiri gbogbo ìlú. ẹ̀lànkè lẹ́rí tó ná owó fún àwọn obìnrin ilé yìí nílùú Ìjẹgun.
ẹ rí i pé bí ajẹran bá lọ síwájú á tún padà sẹ́yìn ẹ wo èrò lẹ́yìn ẹ̀ títí lẹ́yìn ìgbà tí ajẹran tó ti wọ̀lú tán ó ti wọlé. Ògodó tó jẹ́ olórí eégún tìlú Ìjẹ̀gùn òun ni ẹ ti ń wò tó fẹ́ jáde láti inú igbó ìgbàlẹ̀ yìí. Ayé ò sí lọ́fẹ̀ẹ́ òun ló máa kọ́kọ́ síwájú, òun lẹ́ ń wò tó kọ́kọ́ jáde yìí. Ayé ò sí lọ́fẹ̀ẹ́ òun lẹ́ ń wò tó kọ́kọ́ jáde yìí. Lẹ́yìn èyí Ògodó á wá jáde tó jẹ́ olórí eégún ti ìlú Ìjẹ̀gùn. Ògodó lẹ́rí tí ó ti ń jáde bọ̀ yìí, ìlú mẹ́rin ti ń ró ẹ rí i pé eégún ńlá tó tóbi tá yìí ló fún ni. Ẹ rí i pé gbogbo wọn fò fáyọ̀ ńgbà wọn rí Ògodó, torí tán ti ṣọdún eégún nílùú Ìjẹ̀gùn ó ti pẹ́ díẹ̀. Ìgbà tí gbogbo àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tí wọ́n rí tó tún jáde yẹmẹyẹmẹ inú wọn dùn, wọ́n fò fáyọ̀ pójú àwọn tó rí Ògodó lọ́dún yìí. Ojú wa tó rí ẹ lọ́dún yìí àtúrí á rí ẹ lọ́pọ̀lọpọ̀ ọdún láṣẹ ọba mi Èdùmàrè. Owó Ògodó lẹ́rí tí àwọn àgbààgbà tí wọ́n ń ná sílẹ̀ yìí. Ọ̀dọ̀fin tìlú Ìjẹ̀òdòdó, Ọ̀dọ̀fin tìlú Ìjẹ̀òdòdó, ẹkú náwó kò ní bàjẹ́. Àgúnlá mórí ẹ̀ ń bẹ̀ ó dúró re. Ayé ò sí lọ́fẹ̀ẹ́ òun ni ògbúfọ̀ ti Ògodó. Gbogbo àwọn tó bá máa ṣàdúrà fún ayé ò sí lọ́fẹ̀ẹ́ ló ń ṣe àdúrà yìí. Ẹ rí i pé Ògodó òun ló ń jó lọ́wọ́ yìí tó ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan, ó fún un lóréré, ó kẹ̀rìírí léjìgbò. Bẹ́ẹ̀ bá ti ń wo àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Ìjẹ̀gùn lọ́kùnrin lóbìnrin ẹ ti máa wo fìlà oyè lórí wọn. Ìwéré ń jẹ́jẹ́ olúwa mi kàṣà ìgbà.
Ògòdó lẹ́rí tó ń gbẹ̀sẹ̀ ńkọ̀ọ̀kan yìí eégún ńlá olórí eégún tí gbogbo ìlú Ìjẹ̀gùn. Àgúnlá lẹ́rí tó ń dá orin fún ògòdó tí ògòdó náà wá ń fi ẹsẹ̀ ra ijó ní kọ̀ọ̀kan èjèèjì tí àwọn oníbàtà tí wọ́n ń sọ awọ sí bàtà. Àfọwọ́lù ti ẹ̀lẹ́lẹ́yìí torí ìlú mẹ́rin ni. Ṣe rí àwọn eégún rẹpẹtẹ tí wọ́n kó aṣọ ògòdó. Nínú àwọn eégún onídán, eégún alágbádá, nínú wọn lẹ́rí tí àwọn náà tí wọ́n ti ń jáde yìí. Àjọfòyìnbó òun ni à ń wò yìí. Àjọfòyìnbó ọmọ àárẹ̀. Owó lẹ́rí tí wọ́n ná fún ògòdó yìí, owó ọdún. Òrìṣà kéèké ògòdó lámọ̀ lóòṣà. Àwọn olóyè ọ̀jẹ̀ tìlú Ìjẹ̀gùn àwọn lẹ́rí tí wọ́n ń jó pẹ̀lú ògòdó yìí. Nínú wọn láti rí ìyá wa aṣíwájú ọ̀jẹ̀ obìnrin tìlú Ìjẹ̀gùn. Bẹ́ẹ̀ làwọn olóyè ọkùnrin wà ń bẹ̀, mo mọ̀ pé a máa ní alágbà ń bẹ̀, àárín ọlọ́pọ̀dàmọ́lá, alápẹ́ni, òpè, ọlọ́jẹ̀ àtàwọn oyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo yín la kí o, ẹ kú ọdún ẹ kú ìyèdún. Bẹ́ẹ̀ la kí gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ náà pé ẹ kú ọdún ẹ kú ìyèdún, àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Àwọn eégún alágbádá náà lẹ́tún ti rí tí àwọn náà ti bẹ̀rẹ̀ sí jáde yìí tí wọ́n ti ń bodò oko. Ariwo dọ́lá òun ni ẹ̀ ń wò yìí. Ariwo dọ́lá. Ayélabọ́lá òun ni ẹ̀ ń wò yìí nínú àwọn eégún agbádá ti ìlú Ìjẹ̀gùn. Àgbà bá máa ríwo òmílẹ̀ abatòṣà ọ̀fọ̀ òní ṣèjì mẹ́rin káfà lágbà àkówó bó bá ṣe lórí ẹlẹ́mọ̀ṣọ́ àṣẹ lórí omidan. Ẹ kú ọdún ẹ kú ìyèdún o. Olúwa wa ẹ̀yà wa o, ẹ̀yà wa wọ̀ràn ẹ wá wèṣe ayé 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 lọ́tún o ayé lósì. Orin yìí máa ń dùn dáadáa tí wọ́n bá ń kọ níbi ọdún ìgbà yìí náà tí ń gbọ́ bó ṣe ń lọ. Ẹ rí pé ògòdó náà wá mú ijú ẹ ní ẹlẹ́wẹ̀lẹ́, ó wá òun rà ẹsẹ̀ owó ló yẹ ká tètè kọ, ẹsẹ̀ ọmọ ló yẹ ká tètè kọ. Ayé 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 lọ́tún ayé lósì, àwọn ọmọ yìí tá a bá tètè kọ.
kí a wá síwájú àwọn ẹlẹ́rìí tí wọ́n wá wájú yìí. Ahmed ọmọ Àkọ́yí láti ìlú Ìjẹ Òdòdó ẹ̀kú àdúró tí a kú ọdún akúyèdún o baálé ọkọ̀ ló ń kọ́ o adébí owó òun ni à ń wò yìí eégún alájì Ẹlànkè ẹ̀ṣọ́ Àkọ́yí ogun òbírọ̀ yan bí lólú olóta ègì ọmọ akúnrin ọládógún ọmọ apìjálẹ̀ dọ̀rọ̀ ọmọ apìjẹ̀jẹ̀ ègì rọ̀ yọmọ sọ́bẹ̀ ń jẹ́wọ́nú aṣọ lọ́mọsọ èyí mẹ́sẹ̀ méjèèjì àrọ̀ ni ògbélé oníkòyí òsinmi ogun nílọ màgbótì kọ́ ọmọ ẹrù ọfà ọmọ àrùn tí ń ṣe aládìí òṣèlépo bálẹ́bálẹ́ ilépo wọn á relé aládìí wọn á fọnọ́rù wọn á gbẹ̀gí lọ ìyẹn nìlàlá ọmọ àtẹ̀gbẹ́sùn ẹ̀gí lẹ́yìn ń rà wálé ẹtinú ilé ẹ lọ rèé rẹ̀ gí awítọ́ ẹ bógun lo ẹ̀yìn jagun àjà àwẹ̀yìn wò ló sì ogun àjà àwẹ̀yìn ló ti múlé ẹ̀ṣọ́ hùn mí ogun ojoojúmọ́ ló múlé bàbá yín sú mi nílọ ẹ̀rí mo ṣe ń kí oníkòyí lọ́wọ́ bẹ́ẹ̀ ni adébí owó ló bẹ̀rẹ̀ sí ní ijó yẹn lákọlákọ ẹ rí i pé àrà ọ̀tọ̀ ní alájì Ẹlànkè ló fi ṣe bí àwọn onílù mẹ́rin bí wọ́n ṣe ń lù lẹ́yìn olórí eégún Ògodó bẹ́ẹ̀ ni àwọn oníbàtà wẹ́wẹ́ ni wọ́n ń lù lẹ́yìn adébí owó ayérofẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ń sọ̀rọ̀ nípa adébí owó a máa rántí alájì Ẹlànkè tó ní eégún yìí bẹ́ẹ̀ láwọn máa dúpẹ́ lọ́wọ́ Ismaila ọmọ baálé ọkọ̀ ìlú Ismaila Òdòdó láti ìlú Ìjẹ Òdòdó àdúpẹ́ gidigidi lọ́wọ́ owó ò ní tán lọ́wọ́ ọmọ tó jọba bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ torí bí bàbá ẹ ṣe ń náwó bẹ́ẹ̀ lòun náà ṣe máa ń náwó àdúpẹ́ iléeṣẹ́ lótásímọ̀ rẹ́kọ̀dù ẹni ká dúpẹ́ lọ́wọ́ ẹ dáadáa Ògodó náà lẹ́sì rí tó sì ń jó lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ̀yẹ́ bàmá rèdí ẹ̀yà agbórí igi dákọ̀ ọ̀bùnlọ̀yọ́ ti wá aṣọ ògùn láyà ẹyẹ pẹ́ lóde à ń bẹ́ yẹ wí ẹyẹ òṣẹ̀ ẹyẹ òrò ẹyẹ òfẹ́ kí jẹgbẹ́ ó bàjẹ́ fún ìbú ọmọ rẹ̀ òun náà lẹ́tún wò yìí ẹ fún Ògodó láyè ẹjẹ́ kó ríbi ṣeré. Ògodó lẹ́sìrí tó sì ń jó tí àwọn èrò tì lẹ́yìn ẹ̀bẹ̀ bìbà yìí. alájì Ẹlànkè òun lẹ́rí tí adébí owó tó forí balẹ̀ fún yìí ẹ̀rí pé ó ti gbé owó yọ ní bọ́ndú èèyàn gbọ́dọ̀ bá Àkọ́yí ṣe kó má mọ ìwà Àkọ́yí kó má ṣe bí Àkọ́yí owó ẹlẹ́rí kó ti já bẹ́ẹ̀lì lára ẹ̀ tó ti ń já pépà lára ẹ̀ tó ti ń ná fún àwọn oníbàtà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀ṣọ́ Àkọ́yí ogun òbírọ̀ yan bí lólú olóta ègé ọmọ akúnrin ọládógún ọmọ apìjálẹ̀ dọ̀rọ̀ àádọ́jọ lẹ̀ṣọ́ ńlé olúgbọ́n alákó tàbí nàgọ́dọ̀ bàbá yín ló kó wọn ojú ogun náà ló pa wọ́n fi kú 70 ẹ̀rìndínlẹ́sùnlé ẹ̀rìndínsòde ẹ̀rìndínsòkè àtàn àárí ẹyọ méjì tó kù mọ́ agogo òde la fi ń wọ́ máa kú bẹ́ẹ̀ yẹ kiri ẹ̀ṣọ́ Àkọ́yí ogun ìbírọ̀ yọ́bí lólú olóòtá ègì ọmọ alérí ikú kọgun ọba ẹ̀ṣọ́ ti ń dì máa ṣi èrè ọ̀dẹ̀ ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún àṣèyí ṣàmọ́dún o kò ní bàjẹ́. Ẹlànkè ẹ̀kú ọdún.
Láńké ń ṣe ọ̀tún ó ń ṣòsì kò bàbí kọ́kọ́ jẹ́ tó bá lọ bá adé bí owó díẹ̀ á tó padà sọ́dọ̀ Ògodó tó jẹ́ olórí eégún gbogbo ìlú Ìjẹ̀gùn. òun lẹ́rí tí ó ná owó fún Ògodó yìí Oníkòyí ẹ̀ṣọ́ òun ló ti ná owó fún Ògodó lọ́wọ́lọ́wọ́ yìí. àwọn ìyá àgbà ọ̀jẹ̀ láti ìlú Ìkọ̀tún ìyá gan ti ìlú Ìkọ̀tún ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. bákan náà ni ìyá gan ti ìlú Ìsọlọ̀ ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀. àwọn ìyá gan àwọn olóyè ọ̀jẹ̀ lóbìnrin àwọn lẹ́rí tí wọ́n wà ń kalẹ̀ yìí tí gbogbo wọn tí wọ́n bá wọn ṣọdún eégún nílùú Ìjẹ̀gùn. fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn iléeṣẹ́ wa ń bí Lutas Film Record International tẹ́ bá fẹ́ wò wá ẹ lọ pàdé wa lórí YouTube Lutas TVC ẹ tẹ̀ ẹ́ gẹ́gẹ́ lẹ́ máa já síbẹ̀ kẹ́ wá bẹ̀ sí ní ṣíà ẹ̀ kẹ́ máa láìkì ẹ̀ kò ní bàjẹ́ ẹ subscribe sórí ẹ̀ kẹ́ máa láìkì ẹ̀ kẹ́ lè máa gbádùn ẹ̀ dáadáa. gbogbo àwọn fọ́nrán wa tó ń jáde níléeṣẹ́ wa ń bí láti bẹ̀ sí ní gbé síbẹ̀ fún àǹfààní àwọn èèyàn tó wà lókèèrè tí wọn ò rí kẹ́sẹ̀ tí wọ́n rà kọ́ máa lọ wò ń bẹ̀ kò sígbà tẹ́yìn náà débẹ̀ tẹ́ rí ẹ máa wò níbẹ̀. a ṣì wà lẹ́yìn Ògodó tó ṣì ń ṣeré lọ́wọ́ ìlú Ìjẹ̀gùn la wà níbi tá a gbé ń ṣọdún lọ́wọ́lọ́wọ́ kò ní bàjẹ́. gbogbo àwọn ojú irúnmọlẹ̀ àwọn ojú òòṣà gbogbo ibi tó tọ́ àti tó yẹ gbogbo bẹ̀ ni Ògodó ló ti ń dé ló ti ń kọsẹ̀ ní kọ̀ọ̀kan ìjèjì. nínú àwọn ojú irúnmọlẹ̀ tí yóò wà nílùú Ìjẹ̀gùn ibẹ̀ lẹ́rí tí Ògodó tó ti ń kọsẹ̀ bó ṣe ń kọsẹ̀ bẹ́ẹ̀ ni ayé òsì lọ́fẹ̀ẹ́ ló ń ṣe àdúrà fún gbogbo ìlú pé wọ́n kú ọdún wọ́n kú yèdùn àṣèyí ṣàmọ́dún o ìlú Ìjẹ̀gùn àgbìjọ owó àgbìjọ ọmọ àgbìjọ àlàáfíà ara àgbìjọ àìkú àgbìjọ ẹ̀rùn. Ayílòlé òun ni ẹ̀ ń wò yìí Ayílòlé nínú àwọn eégún onídán ti ìlú Ìjẹ̀gùn Ayílòlé. ẹ̀ ń rí àwọn olóyè ọkùnrin ọ̀jẹ̀ àtàwọn olóyè obìnrin ọ̀jẹ̀ pẹ̀lú Ògodó àti ayé òsínlọ̀fẹ́ pẹ̀lú gbogbo àwọn eégún gbogbo wọn lẹ́rí tí wọ́n ń jó tí wọ́n ń wọ̀lú káàkiri gbogbo ìlú Ìjẹ̀gùn yìí. Adébíowó lẹ́rí tí ó ti bẹ̀ sí ń túraká yìí bẹ́ẹ̀ ni fún ìbò náà ń túraká àti gbogbo àwọn eégún alágbádá tó kù. Aláàjì Láńké ìlérí tí àwọn obìnrin tí gbogbo wọn tí wọ́n ń sà lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyámọ̀dé tìlú Ìjẹ̀ Òdòdó ìyá àgan tìlú Ìjẹ̀ Òdòdó a kí gbogbo yín o gbogbo ẹ̀yin obìnrin ilé ti ìlú Ìjẹ̀ Òdòdó gbogbo ayé olódòdó a kí gbogbo yín o ẹ kú àdúró ti Aláàjì Láńké nílùú Ìjẹ̀gùn tí ẹ tún tẹ̀lé Adébíowó wá gbogbo ọmọ baálẹ̀ tìlú Ìjẹ̀ Òdòdó a kí ẹ̀yin náà ẹ kú àdúró ti o. Agbòórọ̀ bí òjò òun ni ẹ̀ ń wò yìí inú àwọn eégún onídán ti ìlú Ìjẹ̀gùn ó gbòórọ̀ bí òjò. Come on,
àgàn òbí dúdú gbogbo ọmọ lóye bí pupa ìyá àgàn tìlú Ìjegun àkí gbogbo ẹ̀yin ìyá àgbọ̀ Ìjẹ̀bú pátá àkí gbogbo yín ẹ kú ọdún ẹ kú ìyèdún o bẹ́ẹ̀ la kí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin pápátá gbogbo náà wà lẹ́yìn Ògodó tí wọ́n jọ ń wọ̀lú tí wọ́n ń dá orin lóríṣiríṣi ọmọdé ẹ yàgò lọ́nà àgbà ń bọ̀ wá ọmọdé ẹ yàgò lọ́nà àti bọ́ba gbìmọ̀ pọ̀ ọ̀tẹ̀ ò sí nílùú o àti bọ́ba gbìmọ̀ pọ̀ adúpẹ́ lọ́wọ́ yín orin lóríṣiríṣi orin ìbílẹ̀ orin àtayébáyé òun lẹ gbọ́ tí àwọn ìyá wa tí wọ́n ń kọ lẹ́yìn eégún Ògodó yìí. alápínì àrípẹ̀kún awo àgbà oyè lẹ́yọ̀ alàmọ̀ràn níjà alágbà ọlọ́gbọ́n níjà kí o ọ̀kọ́lé èèyàn kan tara ọ̀run pẹ̀lú idà tí ń jẹ̀ fún akọ̀ tí ò bá gbójú ni idà ń jẹ̀ fún rẹ. alùfóge òun lẹ́rí tí ó ń sọ ọwọ́ sí bàtà yìí tí gbogbo ẹ̀ ń ró lákọlákọ ajẹ́ làǹkè ẹ̀kú ìnáwó àwọn lẹ́rí tí wọ́n tún ti ná owó fún onílù yìí. Igbó Ìgbàlẹ̀ lẹ́rí tí Ògodó tó tún ti padà dé yìí lẹ́yìn ìgbà tó ti wọ́ gbogbo ìlú lọ sílé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo ilé àwọn olóyè àti gbogbo ibi tó lẹ́tọ̀ọ́ gbogbo ojúbọ gbogbo ojú irúnmọlẹ̀ gbogbo bẹ̀ ni Ògodó dé ló ti kọsẹ̀ ló ti kí gbogbo àwọn irúnmọlẹ̀ wá pátá ló ṣe àdúrà fún gbogbo ìlú Ìjegun ó ti padà dé ìlú Igbó Ìgbàlẹ̀ báyìí. Ìwúre ló kàn láti ẹnu Ògodó ayé ò sí lọ́fẹ̀ẹ́ ló agbẹnusọ ẹ̀ tó má bá ṣe é. lẹ́yìn ìgbà tí Ògodó tó ṣe ìwúre fún gbogbo ìlú lápapọ̀ òun lẹ́rí tó ti ń wọ Igbó Ìgbàlẹ̀ lọ yìí ẹ̀lànkè lẹ́rí tó ti ń náwó yìí àṣà mo rí ẹ̀ńbẹ̀ ó dúró re. ti ń gbọ́ ìlú bí wọ́n ṣe ń lu ìlú bẹ́ẹ̀ ni wọ́n ń tú àṣà mú ń gbádùn ẹ̀. àrò ayéròǹfẹ́ ará Ògbómọ̀ṣọ́ ó rọ́fẹ́ láàkàbọ̀ bẹ ẹ̀yìn Adébíowó ibẹ̀ látúndẹ̀ yìí sí yìí òun lẹ́rí tó ń wọ̀lú lọ́wọ́lọ́wọ́. ẹ̀ ń gbọ́ ìlú lóríṣiríṣi àti ìtumọ̀ ìlú bó ṣe ń lọ lẹ́yìn Adébíowó pẹ̀lú Alhaji Ẹ̀lànkè ẹ̀rí bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ tí gbogbo ẹ̀ ń dùn tó ń lárinrin lẹ́yìn ìgbà tí Ògodó tó ti wọlé ń tiẹ̀. Ismaila pẹ̀lú Ahmed àwọn ọmọ baálé ọkọ̀ ìlú baálé tìlú Ìjẹ́ Òdòdó àwọn lẹ́wọ̀ tí wọ́n dúró ti Adébíowó pápágbà yìí. ilé àwọn Alhaji Ẹ̀lànkè ìbẹ̀lẹ́rí tí Adébíowó tó wọ̀ lọ ó tún ti pààrọ̀ aṣọ ẹ̀rí pé ó ti pààrọ̀ aṣọ
eré ti wá dèrè ilé. gbogbo àwọn ọmọ tó bá jẹ́ ti ìlú Ìjẹ́ Òdòdó pàápàá jùlọ àwọn ọmọ olódòdó wọ́n á gbé àrà tiwọn yọ ni, kò sí ìlúkìlú tí wọ́n lè dé, wọ́n á gbé àrà tiwọn yọ ni. ẹ mọ̀ pé wọ́n wà ń bẹ̀ ní nípa owó níná ni, nípa eré ṣíṣe ni, nípa ẹ̀yẹ ṣíṣe ni, nípa ohun mèremère àtobìnrin àtọkùnrin wọn ni wọ́n máa ń ṣe dáadáa. tẹ́ ẹ máa mọ̀ pé àwọn ẹni yìí ń ṣeré, wọ́n wà ń bẹ̀. ẹ rí i pé ó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ. Adébíowó òun lẹ́rí tó ń dára níbi Ìbọdò tìlú Ìjẹ̀gùn yìí. Ìbọdò oko òun ni a ṣì ń wò lọ́wọ́lọ́wọ́. Adébíowó ó kàn ń dá wa lára yá ni. ẹ̀làǹkè òun òtítọ́ ṣe Adébíowó ṣe ẹ rí i pé dúró owó ni wọ́n tún ń ná fún un lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ̀làǹkè aláàjì òun lẹ́tún rí tó ti ń ná owó fún àwọn obìnrin, àwọn olóyè láti ìlú Ìjẹ́ Òdòdó yìí, látòrí ìyá àgan, ìyá mọ̀dẹ̀ àti gbogbo àwọn obìnrin tí wọ́n wá láti ìlú Ìjẹ́ Òdòdó àti àwọn ìyàwó ilé olódòdó àtọmọ ilé olódòdó. gbogbo wọn lẹ́rí tí wọ́n wọ àǹkárá kan náà yìí, tí wọ́n ń dára, tí wọ́n ń ṣeré gidi fún Adébíowó, tí wọ́n ṣeré títí tí orí aláàjì ẹ̀làǹkè orí ẹ̀ wú, ó tún gbé owó jáde, òun ló ń ná fún wọn lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ̀rí Adébíowó lẹ́sìn tó tún ti ń dára yìí, ẹ̀rí bó ṣe ń sọ. ẹ̀rí Adébíowó lẹ́rí tó yìí ń dára lọ́wọ́lọ́wọ́. Ìbọdò oko láti ń wò ní Adébíowó ló ń dára lóríṣiríṣi lọ́wọ́lọ́wọ́ báyìí. ọwọ́ kan ẹsẹ̀ kan òun lẹ́rí tó fi ń yí lọ́wọ́ yìí. ẹṣin kìí kọ eré àsárelé, òun ni Adébíowó ló fi ń ṣe. Adébíowó lẹ́rí tó ń dára yìí. ibi Ìbọdò oko ọdún eégún ti ìlú Ìjẹ̀gùn ibẹ̀ láwà tàgbé ń ṣeré lọ́wọ́lọ́wọ́ Adébíowó tó ń dára lóríṣiríṣi títí dínú fọ́nrán míì láti máa pàdé. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa bíi Lutasima Record International agbọ́sà ní gbogbo àgbáyé káàfàtà. àmójú ẹ̀rọ wa àdúpẹ́, cameraman, editor ọmọọba Toyib Talabi àdúpẹ́, àti gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa bí pápá jùlọ ọmọọba Lukman Talabi aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa bí àdúpẹ́ o. àṣeyè lálákàn ń ṣepo, àṣeyè láà máa ṣe. èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, olóyè Fatai Abíọ́dún Akínbọ̀tẹ̀ Arẹ́gbẹ́ ọmọjọmọlọ ti gbogbo ilẹ̀ Àwórì ológun lórí bara olóńdágbére pé tí nínú fọ́nrán mi ta ti máa pàdé. ilé òní lé wa, ọ̀nà nínà wá, àní rí un gbé sọnù bí ó ṣe ibi ọmọ. àdúrà wa gbà, kò ní bàjẹ́.